àbùkù ńlá kan Aláàfin Ọ̀yọ́ lánàá, ẹ̀yin èèyàn. Àbùkù eléyìí ó tún légbà kan jọ̀rin lọ nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àbùkù títí máa ń kàn wọ́n tẹ́lẹ̀. Eléyìí ní agbára gan. Ó yẹ̀yẹ́ wọn tán pátápátá ni, ó tẹ́ńbẹ́lú wọn, ó já ráǹkì wọn. Ṣé ráwọn tó bá ti ń gbéraga tó jẹ́ pé nǹkan kan ń bẹ léjìká wọn tó ń gbé apá wálẹ̀, Báíbù gan sọ pé àwọn agbéraga lòun ó rẹ̀ wálẹ̀. Ṣé rí Aláàfin Ọ̀yọ́, wọ́n nílò láti control bọ́n ṣe máa ń ṣe, torí pé wọn ò gbúdọ̀ máa bá a lọ báyìí. Ipò àgbà ni wọ́n wà, ipò olórí ni wọ́n wà, and ẹni tó bá ti jẹ́ olórí láwùjọ ó máa ń lay down good example fáwọn a lot of followers ni, torí àwòkọ́ṣe ńlá ni wọ́n jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò wọ́n ní ipò ńlá tí wọ́n wà yẹn. Àwòkọ́ṣe ńlá ni wọ́n jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba tí wọ́n ń wò wọ́n gẹ́gẹ́ bí olórí àwọn ọba. Tá bá ní ká wo Ọ̀ọ̀nìrìṣà, ọba Ọ̀jájá Ògúnwùsì, Ọ̀ọ̀ni of Ilé-Ifẹ̀, ẹ rí i pé bàbá yẹn wọ́n níwà rẹ̀lẹ̀, despite the fact pé àwọn ni olórí gbogbo ọba pátápátá nílẹ̀ Yorùbá. Wọ́n nírẹ̀lẹ̀. Tó bá débi ìnáwó kan àbí bí ayẹyẹ kan, arábí tí ń wò mọ́, ẹ rí i wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kí everybody náà ń kí. Wọn ò lẹ́nì kankan sínú, wọn ò báyàn figagbága nípa ipò àbí ààyè tí wọ́n wà. Wọn ò bá anybody figagbága. Kíní ò kí ń ṣe challenge, for goodness sake. Tẹ́ bá dẹ̀ wo ọ̀rọ̀ yìí, ẹ rí i pé ó ti wá di lemọ́lemọ́ fún Aláàfin Ọ̀yọ́, kábíyèsí ọba Ọwọ́adé. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi kọ̀ọ̀kan tí wọ́n ti lọ lónírúurú làbùkù ti máa ń kàn wọ́n. Kí lohun tó ń fà á gan pàtó? Ẹ súnmọ́ bí o, ẹ̀yin ará Ọ̀yọ́, ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àdàbà tẹlifíṣàn, mo kí yín. Ẹ káàbọ̀ sórí ètò eléyìí tí mo mú wá fún yín ní sáà yìí. Ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, kẹ́ jẹ́ ká wá yànnàná ọ̀rọ̀, kájọ wá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ẹ máa bá mi like, ẹ máa comment, kẹ́ sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n, kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ayẹyẹ kan tó wáyé lánàá, ayẹyẹ àwọn lọ́balọ́ba níbi ìpàdé àjọyọ̀ táwọn lọ́balọ́ba máa ń ṣe lọ́dọọdún nílùú Ìbàdàn. Eléyìí tó wáyé lánàá, ẹ wò ó, ọ̀rọ̀ yẹn gbẹnu tán nígbà tí Olúbàdàn ọba Rasheed Ladoja tí wọ́n ń wọlé bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba ni wọ́n ti jókòó. Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Owoade, àwọn náà ti wà níkàlẹ̀. Bí bàbá Ladoja ṣe ń wọlé bọ̀ báyìí, Olúbàdàn ọba Gandhi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, àwọn ni wọ́n kọ́kọ́ wà níbi the first seat lọ́wọ́ iwájú pátápátá. Bó ṣe ń wọlé bọ̀ báyìí, ṣe ni wọ́n dìde tí wọ́n kí Olúbàdàn dáadáa, tí wọ́n jọ bọra wọn lọ́wọ́, tí wọ́n sì kiri àwọn dáadáa. Bàbá kan náà tún jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn, mo rò pé tí ń wo fọ́nrán yẹn báyẹn, bàbá yẹn jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn, bàbá yẹn náà dìde ńlẹ̀, wọ́n kí Olúbàdàn. Àmọ́ ìgbà tí ó fi kan bàbá wa Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́, orí ìjókòó ni wọ́n wà tí wọ́n ti nawọ́ sí Olúbàdàn. Wọ́n nawọ́ yẹn bí eléyìí, Olúbàdàn snob wọn. Ọ̀rọ̀ yẹn ti dáyànpọ̀ yanrìn ńlẹ̀ lórí gbogbo àwọn ẹ̀rọ agbágbé, tó jẹ́ pé onírúurú àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní ta Aláàfin Ọ̀yọ́ lábùkù. Wọ́n ní tólúbàdàn bá wọ níkàbọ̀gà kì í ṣe ẹgbẹ́ bàbá ẹnì kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ sì ló mọ ẹgbẹ́ bàbá ẹni tí ń ṣe. For the fact that kábíyèsí Ọ̀wọ́adé wọ́n jẹ́ Aláàfin Ọ̀yọ́, bàbá wa Rasheed Ladoja Olúbàdàn làwọn náà, wọ́n jọ jẹ́ ọba ni, bẹ́ẹ̀ sì ni respect is reciprocal. Bàbá yẹn is 83 years, for goodness sake. Bàbá wa Ọ̀wọ́adé ń tiwọn 49 years. Oṣù tá a wà nù rẹ̀ yàbọ̀ oṣù bíi July bí nǹkan báyìí ni wọ́n pé 50 years. Wọn ò tí ì clock 50. Bàbá yẹn tó Aláàfin Ọ̀yọ́ bí lọ́mọ. Náà wá jókòó sórí ìjókòó, gbogbo àwọn ọba tó kù, ṣé àwọn ọba tó kù yẹn ṣé wọ́n lórí méjì ni? Respect is reciprocal. Gẹ́gẹ́ bí olórí tẹ́ ń give good example kalẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn. Example wo? Ṣé example gidi nìyẹn nítorí Ọlọ́run? Ẹ̀yin èèyàn mẹ́ta kan dábọ̀, ẹ máa bá mi comment, kẹ́ máa like, kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Tẹ́ ò bá gbàgbé, ní nǹkan bí oṣù bíi mélòó kan sẹ́yìn báyìí, a rí àwòrán yẹn níbi tí a ti rí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ń tẹríba fún Emir tìlú Ìlọrin
Emir àti ìlú Ìlọrin, ibo ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wà? Nígbà tí bàbá yìí tó máa di pé wọ́n ń gapá sí gbogbo àwọn kábíyèsí tó kù, ẹ̀ ń gapá sí Olúbàdàn, ẹ̀ ń gapá fún Ọ̀nìrìṣà, Emir ìlú Ìlọrin lẹ wá lọ ń bow down fún, for goodness sake. Ṣé ẹ̀ ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ṣé ẹ̀ ń gbé lárugẹ nìyẹn, àbẹ́ ẹ̀ ń tẹ́ńbẹ́lú ilẹ̀ Yorùbá? Nígbà tó di bàbá 83 years Olúbàdàn tí wọ́n ń wọlé bọ̀, ẹ lè dìde ńlẹ̀ kẹjọ bọ́ra yín lọ́wọ́, kẹjọ kíra yín dáadáa. Ọ̀rọ̀ yìí ti dá yẹn kò yanrìn ńlẹ̀. Tẹ́ ò bá gbàgbé, ẹ̀yin èèyàn ṣe rántí fọ́nrán ọjọ́ tí Ọ̀nìrìṣà ọba Ọ̀jájá Ògúnwùsì tí wọ́n ń wọnú lébọ̀ níbi ayẹyẹ kan tí wọ́n ṣe táwọn lọ́balọ́ba ṣe náà ni. Ẹ rí i pé bó ṣe ń wọlé, fọ́nrán yẹn lẹ́ ń wò yẹn, bó ṣe ń wọlé báyìí ni wọ́n ń ba ọba Gándì lọ́wọ́, wọ́n tún ba àwọn ọba kan lọ́wọ́. Gbogbo àwọn ọba tó wà ńbẹ̀ yẹn pátápátá ni wọ́n ń kí lọ́kọ̀ọ̀kan léjèèjì. Àmọ́ ìgbà tí ó fi dórí Aláàfin Ọ̀yọ́, orí ìjókòó náà ni wọ́n jókòó sí tí wọ́n ti ń bara wọn lọ́wọ́, tí wọ́n lè dìde láti kí olórí ọba ilẹ̀ Yorùbá pátápátá. Káàfàtà, ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí gbẹnu tán, ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Ẹ jẹ́ á sáré dójú ọjà, mò ń bọ̀ ná, ẹ má yí kúrò ńbẹ̀. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jí dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o. Capable natural herbal remedy ló lè ṣe. Gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o. Ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count. Ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró. Capable natural herbal remedy ló kápá ẹ̀. Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní. Àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀. Ó yá pé nọ́mbà yìí láti order fún Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbà ṣe ẹ ṣe. Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. Ẹ tún káàbọ̀ padà, ẹ̀yin èèyàn wa. Ẹ̀yin èèyàn, ṣé ìwà tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ń wù yìí ṣó bójú mu? Bó o lẹ̀yin ṣe rí sí, ẹ̀yin èèyàn mi? Ẹ máa bá mi comment sísàlẹ̀ fọ́nrán yìí, kẹ́ máa bá mi like, kẹ́ sì máa bá mi pín fídíò yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ṣé ìwà yìí ṣó make sense? Ṣó bójú mu rárá bí tí ń wò ó mọ́? Ṣé ìwà tó yẹ kí ẹni tó jẹ́ olórí, ẹni tó jẹ́ àwòkọ́ṣe rere fáwọn tí ń bọ̀ lẹ́yìn, ṣírú àwọn ìwà tó yẹ ká máa bá lọ́wọ́ wọn lélẹ́yìí? Ṣé rí ẹni tó bá mú Aláàfin Ọ̀yọ́, wọ́n ní láti sọ fún wọn kán lọ gbágbára lẹ̀. Supremacy, ọ̀rọ̀ ká máa fi gagbága ipò ayé àtijọ́ nírú àwọn kan báyẹn ti ń ṣiṣẹ́. 24th centuries la wà yìí. Bẹ́ẹ̀ ni a ní láti gbé àwọn àṣà àti ìṣe àtijọ́ yẹn ká gbé gbogbo wọn jù síbì kan. Ọba láàrin àwọn ọba sọ́ba, ẹni láti gbé ìwà ìrẹ̀lẹ̀ wọ̀. Ẹni tó bá rẹra ẹ̀ sílẹ̀, naturally Ọlọ́run máa gbéga ni. Ìgbéraga ò lè command respect. Respect is reciprocal. Respect is reciprocal. T'Aláàfin Ọ̀yọ́ bá ń ba lọ bí eléyìí, wọ́n máa tẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ibi tán bá ti ń lọ. Tẹ́ ò bá gbàgbé, ọba Lámídì Adéyẹmí tó jẹ́ Aláàfin Ọ̀yọ́ àná, ẹ rí i pé ọjọ́ táwọn àti Ọ̀nìrìṣà tí wọ́n pàdé níbi ayẹyẹ kan, bàbá yẹn dìde, wọ́n bọ Ọ̀nìrìṣà lọ́wọ́ tí wọ́n sì jọ kíra wọn dáadáa. Kódà wọ́n tẹrí bàbá yìí fún Ọ̀nìrìṣà, ọba Ọ̀jájá Ògúnwùsì. Wọ́n tẹríba fún wọn, tó túmọ̀ sí pé àwọn mọ ìtàn dáadáa. Pẹ̀lú bí bàbá yẹn ṣe dàgbà tó, bàbá 90 something years, bàbá yẹn tẹríba fún Ọ̀nìrìṣà, ọba Ọ̀jájá. Àmọ́ àti ìrírí kankan tí Aláàfin Ọ̀yọ́, ọba Akeem Owoade, tó ti tẹríba fọ́ba kankan, pàápàá jùlọ àwọn ọba ilẹ̀ Yorùbá látìgbà tí wọ́n ti wà lórí àpèrè yẹn. Yàtọ̀ sí Emir àti ìlú Ìlọrin tí wọ́n ń tẹríba fún. Wọn ò lè tẹríba fún Ọ̀nìrìṣà, wọn ò lè tẹríba fáwọn ọba tó kù, àmọ́ wọ́n lè lọ tẹríba fún Emir. Ṣé ọba ò ju Emir lọ, for goodness sake? Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí ní agbára, ó gbẹnu tán, ó lékenkà, bẹ́ẹ̀ sì ni àbùkù ńlá gbà ló ń ta sí àwọn ọmọ Yorùbá lára, pàápàá jùlọ àwọn ará Ọ̀yọ́. Ẹ wò ó, àwọn lọ́balọ́ba, àwọn níjòyè
àwọn mágàjí àwọn baálẹ̀ ní ìlú Ìbàdàn wọ́n ti fọ̀rọ̀ ránṣẹ́ o, kódà òkú ọ̀rọ̀ ńlá ni wọ́n ń jù sí Aláàfin Ọ̀yọ́. Èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. Kòrò má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. Kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání látàrí kòkòrò abẹ́. Kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. Kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. Ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Olunadan natural capsule ti dé láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Olunadan jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò láyìíká tó mọ́ tónítóní. Gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. Olunadan ń bá jà. Kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. Iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Kóbìnrin ó bọ́ṣọ kábí ó bùtì. Òjò dúró wò. Má jẹ́ kí àìsàn tó ògùn lè wò. Kó pa ọ́ dànù. Ó yá yára ṣàṣà. Kó pe nọ́mbà yìí láti ọ̀dà Olunadan tiẹ̀. 0906-866-4147. Lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Òpin ti dé bá gbogbo vaginal infection. Káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. Kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. Tó bá ti gbé Olunadan natural capsule lura. Àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. Ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Olunadan capsule. Ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. Pé wọ́n ní láti rẹ̀spẹ̀tì kábíyèsí ọba tàwọn o, àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn dínú yọ̀. Ẹ̀yin èèyàn, ṣó yẹ kí àwọn ọ̀rọ̀ báyìí máa jáde sáláàfin tí ò bá kí ń ṣe pé àwọn fún alára wọn wọ́n ti tẹ́ńbẹ́lú ara wọn. Ṣé rántí ìṣẹ̀lẹ̀ kan, ayẹyẹ kan tó ṣẹlẹ̀ ní Warri níbi táláàfin Ọ̀yọ́ tí wọ́n lọ nínú chọ́ọ̀chì kan báyìí. Aláàfin Ọ̀yọ́ ti jókòó tẹ́lẹ̀, wọ́n sì ní káláàfin Ọ̀yọ́ dìde wọ́n súnmọ́ ẹ̀yìn páwọn kan fẹ́ jókòó sáàyè ibi tó wà yẹn. Aláàfin Ọ̀yọ́ dẹ̀ dìde jẹ́ wọ́n sì rọra wá sẹ́gbẹ̀ẹ́ kan ni àwọn méjèèjì yẹn ló fi ráàyè jókòó. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Pẹ̀lú bọ́n ṣe ń ṣe yẹn, ṣé kò yẹ kó fún wọn láàyè kan lọ́wọ́ wájú? Ṣé kò yẹ kó fún wọn ní importance ti kan? Àwọn nǹkan lè máa rò pé bóyá mo ti ń sọ̀rọ̀ jù, àmọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ìgbésẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ gbé lánàá yẹn kò bójúmu rárá, ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan tó lè ti ń sọ̀rọ̀ àlùfàǹsá sí Aláàfin Ọ̀yọ́ fún ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ yẹn lánàá, pàápàá jùlọ bó ti ṣe ń nawọ́ sí Olúbàdàn tìlú Ìbàdàn. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní orí ọ̀rọ̀ yìí. Ọ̀gbẹ́ni kan jáde tí à ń porúkọ ẹ̀ ní Olúwafọlákẹ́ ọmọ nìbàdàn. Ẹ jẹ́ n ka nǹkan tí ó sọ, ẹ jẹ́ n sáré kà fún yín. Ó ní ẹ lọ calm down sir, ẹ lọ calm down sir. Aláàfin Ọ̀yọ́ ni wọ́n bá wù yẹn o, pé kí wọ́n lọ calm down, kí wọ́n lọ gbágbára jùlẹ̀. Agbára tó wù wọ́n tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń gbéraga tí wọ́n ń ga apá sókè tó jẹ́ pé kò sẹ́nì kankan tó rí bí àgbàlagbà. Tó bá tiẹ̀ tó jẹ́ pé ipò àgbà tiẹ̀ lẹ́wà, àwọn nǹkan náà ti wà ń bẹ̀ ṣáájú yín. Àwọn nǹkan náà dẹ̀ sì ń bọ̀ tó sì máa wà ń bẹ̀ lọ́jọ́ iwájú lọ́jọ́ ọ̀la. Gbogbo àwọn tó yẹ kẹ́ fi ọ̀wọ̀ fún, kẹ́ bọ̀wọ̀ fún, ẹ bọ̀wọ̀ fẹ́ni tó wọ̀ bá yẹ fún. Olúbàdàn ò kéré nú ayé. Tolúbàdàn bá wọ níkà, ó mọ ẹgbẹ́ bàbá ẹni tí ń ṣe. Aláàfin Ọ̀yọ́ náà tóbi láàyè tiwọn, àmọ́ Olúbàdàn náà ò kéré nú ayé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ oníkálukú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ lọ́lọ́kan òjọ̀kan. Ẹ wo ẹ̀yin èèyàn mi, ẹ máa bá mi comment, kẹ́ máa like, kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Wọ́n ní Ìbàdàn àmèsì ọ̀rọ̀. Àmèsì ọ̀rọ̀ o, ẹ rí i pé kinní yẹn kò bá Olúbàdàn lójijì lánàá. Wọn ò gọra wọn rárá bí tí ń wò mọ́. Ká ní kí wọ́n lọ gọra wọn ní àwọn èèyàn wọ́n sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí Olúbàdàn. Àmọ́ Olúbàdàn ṣe the right thing at the right time. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ àwọn Ìbàdàn ni wọ́n ń gbóṣùbà káre fún Olúbàdàn lánàá fún ìwà tí wọ́n wù níbi táláàfin Ọ̀yọ́ tó ti nàwọ́ sí wọn lórí ìjókòó nígbà tí gbogbo àwọn ọba tó kù tí wọ́n ń dìde kí Olúbàdàn. Ṣé Olúbàdàn náà wá kéré nú ayé ni? Bó lẹ ṣe rọ́rọ̀ yìí sí ẹ̀yin èèyàn mi? Ẹ bá ń darapọ̀ ní abala àríwísí, kẹ́ máa bá mi comment, kẹ́ máa like, kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Kí ni nǹkan tẹ́yin rí sọ̀rọ̀ yìí? Ẹ já darapọ̀ ní abala àríwísí, kẹ́ máa bá mi comment. Ṣé Olúbàdàn ṣé wọ́n gbé ìgbésẹ̀ tó dáa àbí ìgbésẹ̀ tó ń gbé yẹn ṣó kù díẹ̀ káàtó? Ṣé Aláàfin Ọ̀yọ́ ṣé ìwà tó ń wù yẹn
ṣó bójú mu àbí ò bójú mu, ṣé ìwà tó yẹ kí ẹni tó jẹ́ adarí, ẹni tó jẹ́ àwòkọ́ṣe ṣérú àwọn ìwà tó yẹ kí wọ́n máa wù nìyẹn, àbí ṣé ipò àti àyè tó ń wà náà ṣó fààyè gba gbogbo irú nǹkan báyẹn. Ẹ jẹ́ darapọ̀ ní abala àríwísí torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní nǹkan tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ọmọ ẹlòmíì. Àníri jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín lónìí. Bó bá tó ṣe ń lọ lónírúurú a máa mú wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé ìlérí tiwa làwọn á máa ń mú ṣẹ, àníjẹ́ kójú yín fọ́, bẹ́ẹ̀ náà la sì ní jẹ́ kí etí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́, iná ń jó, ẹ̀yẹ gbéra ńlẹ̀, àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Balógun Kúyẹ̀, gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí. Ẹ̀yin ọkùnrin o, ẹ súnmọ́ bí, ọkùnrin nìkan ni mò ń tọ́jú. Èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ, mo ti kógun ìbílẹ̀ wá láti Jẹ̀bú. Àwọn òògùn ìbílẹ̀ tó jiná dẹnu, kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ lè náwó yá náwó dẹ̀, tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn, àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra, àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó. Ṣíọ̀, orí burúkú ò kì í ṣe tèmi. Bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá, nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 79 0928. Ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928. Èwo ni pé kí fáyíngì òwò ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ. Oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí. Ẹ wá gbọ́ o, gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń ba yín jà tẹ́ ẹ lè dúró dáadáa. Bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì, ẹsẹ̀ ti ń rónú, ẹ̀yìn ti ń dùn. Yóò wá sọ di ọ̀lẹ pátápátá, má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta. Ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ. Èwo ni pé kọ́mọkùnrin pé 40 ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún 10 yóò wá máa súnkì, kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́. Oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ èmi Balógun Kúyẹ̀ tí mo máa fún yín. Bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. Ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù, ẹ kàn sí mi ní kíá. Gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́. Pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928. Ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928. Aṣoríire o. Ìwọ Sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ̀ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú.